mi ẹ máa wòran o there was a day here níbí wọ́n ní ká wà lábò àwà lábò then ọ̀rẹ́ mi kan wọ́n pè ní Mẹ̀dáwà Air Force officer wọ́n máa ń gbé àgbò fún léyà àgbò yẹn lè ká tó dé ilé ìgbà míì tó gbà tó gbé dé máa ń sọ̀kalẹ̀ lọ bẹ́ràn yẹn ṣeré mo ṣe láìkí ẹ̀ nígbà tó wá di ọ̀sán ọjọ́ yẹn olúwa ní wọ́n pe woman Mrs. Akinduro custom officer ó ní tí a bá fẹ́ lọ kí ní mọ́ṣúárì lálẹ́ yìí ó ní kí pa àgbò yìí kí pa àgbò yìí kẹ́ ok mo dẹ̀ pa àwọn tó wà lára ẹ̀ pa mo ṣe yọjú kúrò bẹ́ẹ̀ mo sunkún nípa pé ẹ máa jẹ́ o mi ò jẹ́ o mo ti máa ń bá ṣeré lọ́jọ́júmọ́ ẹ̀sà kò ju bí 4 hours ní alákòókò obìnrin yẹn ń padà bọ̀ òkè bẹ́ẹ̀ ló máa ń sùn táǹkà ṣubú lulẹ̀ mọ́tò bíi 40 rẹ̀ ń jóbọ̀ ó ṣe níwájú Mercedes ẹ̀ iná dẹ̀ kú níbo ló ti ń jọ́sìn nínú ìjọ wòlíì tọ́lọ́run lò dẹ́nà tún ní ààbò àfi bí wọ́n ní ká wà láàbò ọjọ́ méjì a wà láàbò yẹn dẹ́nì kan tó wà láàrin ọmọ ìkan nínú àwọn alàgbà wa ní oníyàbá lòún gbé wá sẹ̀lẹ̀ kan lọ jùkú sí bẹ̀ ó lóun láì gbogbo àwọn sẹ̀lẹ̀ ibi nìkan gbọ́mọ̀ yìí lọ máa sun bẹ̀ lálálẹ́ ó ní náà the last day ló máa gbé wá wọ́n ń bọ̀ lọ́nà ọmọ kú sínú mọ́tò ṣé wọlé ò ti ṣiṣẹ́ then àwa bí báyìí ẹnìkan lòun ṣe bá dé not knowing pé àjẹ́ ni ó dín kúlà turkey ẹyọ kan ó dín kúlà chicken ẹyọ kan ó dín ẹja ẹyọ kan kúlà mẹ́ta àìjẹ ìṣòro lọ́wọ́ ó jẹ́ àlẹ́gbẹ̀ẹ́ pé because òun fẹ́ lọ wọ́n lọ Sheraton lọ ṣe léyìí tó kù lọ́la òtún fẹ́ fún ìjọ ní tiwọn nígbà tí màá fi ṣí kúlà ẹran èèyàn ló wà náà so aláti gbé lọ sẹ́yìn lọ́wọ́ yẹn àwọn àgbà mẹ́fà wọ́n bẹ̀rẹ̀ sí lòdù ẹ̀ sínú pit toilet yẹn ẹ ṣe waste dẹ́nu obìnrin wa dún ó wá rí pé àjẹ́ ó wá padà wá ó lóun fẹ́ travel pé ẹ̀rú dẹ̀ ń bà òun pé òun fẹ́ àmùrè tí ń bá tún nídìí kí òun fi síwájú mọ́tò lọ mo ní no ma bẹ́ẹ̀ ṣe ń lọ yẹ ní padà mọ́ ẹ̀ ní ìdí àmùrè mi bó ṣe lọ ní mọ́tò pa nígbà tó ń ja gbóró then nígbà tó máa wà ń bì tá ṣẹ̀sì tá gbàdúrà tá ṣe everything ọṣẹ kan wà tá ṣe ní March àwọn èèyàn 9 lórí ló gba fisa ń di ẹ then kábíyèsí kan wà tó yẹ pé àkáǹtì ẹ fẹ́ fàyà àti wá ṣe mí nítorí ìkórè tá ṣe eléyìí tá tó ṣe yín sìn ẹnìkan ní tó gba fisa ní ìjẹta tó ń lọ sí Poland then kábíyèsí tó tún wá bí ó ti gba stake bẹ́ẹ̀ ìyanu ti ṣẹlẹ̀ lọ rẹpẹtẹ agbára tó wà nínú efirin yàtọ̀ sílẹ̀ tó wà nínú ewúro agbára tó wà nínú ìyálóde ó yàtọ̀ sílẹ̀ tó wà nínú gbúre irú gbúre tó wà mẹ́rin sọ ní ìfúnta lè fi ṣe téèyàn bá ṣe gbé ṣọ́ọ̀bù kalẹ̀ kò lọ kò sí kò jẹ́ fúnra ẹ̀ gbogbo owó pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ náà máa mú lẹ́nu wòlíì lórí lẹ́nu wòlíì tán ní kó ṣiṣẹ́ yìí fáwọn èèyàn náà wọn ní kó ṣe fara ẹ nígbà tí mo ń ta mọ́tò tí mo ń ta gbogbo nǹkan àwọn iṣẹ́ tí mo mọ̀ lẹ́nìí mi ò mọ̀ tí n bá mọ̀ mi ò ní fi ṣẹ́ lẹ̀ máma ló lọ bẹ́ẹ̀ ọkùnrin kan wá síbi ìsàn wọn ṣiṣẹ́ ni wọ́n wà ní máfolúkù mo ṣe sáré wá gbàgbàgbà bẹ́ẹ̀ lẹ́lẹ̀ tí mo dé yìí wọ́n ní ọmọ tó wà nú ẹ̀ ó bridge báyìí ló ṣẹlẹ̀ fún ewé tó wà wájú ọjọ́ ẹ̀ tí ìbáwọn ni wọ́n ti gbà àṣewé yẹn mọ́ lọ fún nígbà tó máa di after 1 week tó lọ santinẹ́tà tó padà wọn lọ́mọ tí mo rí wálẹ̀ iṣẹ́ tí wòlíì ṣe fún ìjọ nìyẹn iṣẹ́ tí wòlíì ṣe fún ìjọ nìyẹn ó ní ènìyàn bí àwa ni Èlíjà ń ṣe ó gbàdúrà kójọ márùn fọdún mẹ́ta àti kíni ẹdójú mẹ́fà lẹ́tọ́ bá wà wọ́n nígbà tí Élì tó kúrò lọ́nà yẹn wọ́n ní Élì kú ní age of 99 bíbélì sọ fún agbẹ́sẹ́kù ṣe ló ṣẹ́gun then when you look at 1 King 13 wòlíì kékeré àti wòlíì àgbà
olúwadẹ̀ tó wá ṣèlérí fún wa then when you look at 1 Samuel 8 and 9 ó ní kẹ́tẹ́kẹ́tẹ́ tó sọnù yẹn ó ní wọ́n ti rí so that is it. ìyàtọ̀ wà láàrin ó ní what is not Panadol c'est n'est pas Panadol. orin kan wà tó máa ń kọ fún mi orin tó bá jí lówùúrọ̀ á ṣe máa wòran ṣùgbọ́n a bọ́ lọ́rùn sọ̀rọ̀ á gbọ́. ẹjọ́ wo mo ti bóbìnrin ṣùgbọ́n yìí ẹjọ́ wo mo ti ronú àti ra mọ́tò wo ló ń rìn tí mo mọ̀ tẹ́lẹ̀ mi bá wọ mọ́tò tó bá wọṣọ wá síbi ìgbà mi wọ́n ti nǹkan tó pè lápò ṣe lélẹ̀ wọ́n ní ẹ̀sà ẹ̀ máa ṣọ́ yìí ní lélẹ̀ kì í ṣe àpò ṣe òkè bí o bá ṣe àpò ṣe ajẹ́ burú ṣe ẹ̀ṣẹ̀ yìí lẹ́mọ gbogbo ẹ̀yìn tẹ̀mọ́ náà ẹ̀ níláàrí up Nipa Abẹ́òkúta ló wọ̀ ẹ́ àti wọ̀ yẹn kọjá ní Sùdánà àwọn Sùdánà tí ó ń tọ́nà téèyàn bá wà nù yàrá ṣẹ́rí nǹkan tẹ̀ hallelujah so when you look at all the whole thing and immediately he said in the book of Ezekiel 34:10 ó sọ fún wa ó ní ẹ má ṣe wòlíì ẹ má ṣe olùṣọ́ àwọn ọmọ yìí mọ́ ẹ ti ń pa wọn jẹ. Then when you look at what 2 King 13 2 King 3 from verse 16 ó ní ọba ó ní aṣẹ́wó làwa méjèèjì ó ní má pa ọmọ yìí rárá ẹ jẹ́ kó dàgbà láàfin ọmọ ìyá ẹ̀ so bí o ti ṣe rí so there is a difference between ẹsẹ̀ question tó béèrè yẹn afọ́jú tó lọ́n fẹ́ ṣe olùṣọ́ àgùntàn ẹjọ́ sá àti olójú kan tó ń ṣe pásítọ̀ church wo ló máa kójú ní méjèèjì church olójú kan yẹn ni afọ́jú yẹn ò lè àwa la máa mú wá àwa la máa mú lọ́dídí liability out of the Apostle 3:1-5 ó ní wọ́n ṣe ń gbé wá lójoojúmọ́ nìyẹn sí ìloro yẹn tó wá ń ṣe àgbé ló fi wá pàdé àwọn ọkùnrin mẹ́ta yẹn wọ́n ní silver and gold awakùnrin but what we have in the name of Jesus Christ of Nazareth right wòlíì márùn tàṣẹ. Thank you daddy. Then wòlíì kẹrẹ ó sọ ní ó tún wá sọ fún wa ní 1 Corinthians 4 from 6 to 10 then ó tún wá sọ fún wa ní 1 Timothy 5 verse 3 and 4 ó ní kì í ṣe àwọn wòlíì tó ti fi ara wọn fún ayé jíjẹ o nítorí pé wọ́n ti kú nígbà tó wà láàyè. God bless you. Amen. Ẹ ṣé púpọ̀ daddy, you have spoken very well and brilliantly. The last question but not the least, mo ń wo Alaafin ní ààfin Tinubu l'Abuja ó yẹ wọn lọ kí wọn bẹ́ẹ̀ kí wọn dẹ̀ lọ sọ̀rọ̀ nípa bá ṣe fẹ́ gbà yín. ó bá lọ wò dáadáa o torí ẹ̀tẹ̀yàn bá ní wọ́n ní wọ́n pè gbà mí ó máa ń dàbí ó ṣojú mi lẹ́kọ̀ọ́ gbà mí èèyàn lè má lọ lé o wọ́n ní you say it happen in your presence and sit down we are getting clear to the I think get clear ọ̀rọ̀ ìṣirí wọ́n rí pé èèyàn ní lọ lé o àwọn ọlọ́pàá kan dání ìrìnàjò ó yà sọ bó ṣe rí sá. a ṣàrí pé Aláàfin wọ́n farahàn ní ọ́fíìsì bàbá Tinubu ní Abuja. Àwọn lè sọ bóyá wọ́n lọ bá wa sọ̀rọ̀ nípa Yorùbá nation bá ṣe fẹ́ gbà kò wá yé mi bàbá ọ̀dà ìpá Aláàfin yẹn ọ̀rẹ́ yín ni bí mo ṣe ń wò bóyá kẹ ẹ fẹ́ràn wọn àbí ẹ fẹ́ràn wọn jù. so Ọlọ́run ní fi kan kó ṣọ̀rẹ́ jẹ́rìí kan tẹ̀mí sọ gbà pé awúgbà àrùn àti kọ́lẹ́rà kì í ṣọ̀rẹ́ pásítọ̀ Sunday jẹ́rìí nǹkan tẹ̀mí sọ èmi àti Aláàfin dáadáa yóò fi ṣọ̀rẹ́ o ṣe rí Aláàfin yìí ti gọ́vùnà Seyi Makinde ni lágbára Ọlọ́run wọ́n lè jẹ́ kí wọ́n máa jọ lọ lẹ́ẹ̀kan náà àbí kó ń lọ ṣáájú ẹ̀ lẹ́ẹ̀kan kan máa ṣẹlẹ̀ tólúwa máa fi yé wa wípé òun lọ lọ́run wrong Aláàfin náà mú lélẹ̀ tó dé yìí so ti ní wọ́n lùyàn pa ṣé lẹ́yìn tó kú torí wọn ló ń béèrè question lọ́wọ́ mi sí ṣé lẹ́yìn tó lùyàn pa náà iná ló ṣẹlẹ̀ tí ṣé ó gbókun yẹn lọ sí Àbújá ni àbí
ó lọ ṣàlàyé fún wọn bó ṣe pa àbá Amẹ́ríkà pé Tinubu kó wá ṣàlàyé pé báwọn náà ṣe lu yàn pa sí torí ẹni tó ń lù pa American citizen ni so bóyá yẹn ló torí ẹ̀ lọ́dọ̀ wa lọ wádìí ẹ̀ dáadáa so kò tó wá béèrè question tó ní máa dá ẹ lóhùn tó yẹ pé òní ní pàtàkì torí kan tẹ̀mí sọ Aláàfin kan wá recognition káàkiri ni is a wrong Alaafin ẹ wo bí tó ti wrong ó ti padà ń sìn ó lóun Muslim ìyàwó ẹ̀rẹ̀ tún pariwo lọ́nà kejì kò mọ̀ pé wrong person wrong peg in the wrong hole ó tún wá sọ fún wọn ní ìyàwó ẹ̀ ti pariwo káàkiri ń sìn Ọ̀yọ́ for Christ. Ọlọ́run ní jẹ́ ká yé ṣe wá torí orí burúkú gbà mí kò mí pé èèyàn máa lo panadọ́ọ̀sì pẹ̀lú bá lórí èèyàn bàjẹ́ kì í ṣe pé bóyá ó wọ́ inú ni ó ti bàjẹ́ Ọ̀yọ́ for Christ ní ẹnu ìyàwó Aláàfin bẹ́ẹ̀ Aláàfin kẹ́tù náà yìí tí wọ́n fi jẹ́ tó lò Muslim ó dẹ̀ ṣe 13 years CAC ní Canada àwọn CAC kọ lẹ́tà nígbà tó da Aláàfin pé inú wọn dùn pé lára àwọn associated pastor wọn di Aláàfin àwọn church ló ń pa tó wà nílẹ̀ yìí sí tó bá rí eléyìí tó ń pè ní kí lorúkọ Gaddafi àbí tí wọ́n yọ ní kóòtù tí kóòtù Adébóyè tún ti padà kí lorúkọ pásítọ̀ rìdíìmù tó wà nílùú Amẹ́ríkà tó mú correct wà nínú ẹ̀mí bàbá Gandhi àwọn rìdíìmù ló gbé Gandhi síbẹ̀ mi ò lè ṣe sẹ́lẹ̀ yìí tó ti kún tó fi mú mi jọba ayé àwọn àlànà wáyé o wọ́n tún gbé mi bí wọ́n náà lọ fi mí jẹ ọba ń bì kò lè work I cannot be mi ò lè sin Ọlọ́run àti mámọ́nì because ó ṣàlàyé fún wa nínú John 6:16, 17, 18, 19 ó ní ìránṣẹ́ kan kò lè sin ọ̀gá méjì. Then when you look at that of the Apostle 12 from verse 18 to 20 down, only the voice of God and not of man. Wọ́n sọ ní palace ọba ní Herod. Wọ́n ní lẹ́sẹ̀kẹsẹ̀ ìdí sọ̀kalẹ̀ láti ọ̀run ó jẹ́. Then when you look at that of the Apostle 6:1 to 5, ó ní ta ló nínú rere tí ó lè máa pín oúnjẹ yìí tí ò ní ṣojú ṣáájú. Then ó bọ́ sórí Stephen. Nígbà tí Stephen tún pín lọ wọ́n tún ní kò ṣe dáadáa. Then Stephen, when you look at Acts 7 from verse 24, ó tún ṣàlàyé ó ní kẹrántí ó ní I saw the heaven open. Ó relate gbogbo everything lórí lọ́run ká lè mọ̀ pé èèyàn gidi ni. Then when you look at the book of Acts of the Apostle again 19 from verse 16 down, only John we know, Paul we know. Then olùṣọ́ Ayọ̀délé we know. Then who are you? So that's the problem. So is it wrong? Ṣé bí ìta gbangba bí iná ti ju pósí Aláàfin tó kù yẹn lẹ̀? Wọ́n ti gbé pósí Aláàfin wọ́n mú gárí ọba pósí Aláàfin. Ní last week wọ́n gbé pósí méjì wọ́n fẹ́ gbé wọn náà gbà yẹn. But mo wà ń tà náà ó ti dé ìbẹ́ ilẹ̀ ní kí n padà wá láti lóyìnbó. Ẹ máa gbé wọn náà abúlé lọ jàre. Ẹ̀tún ń gbé fún wọn lọ. Bọ̀dà àwọn tó wà mí rìn káàkiri wọn sá káàkiri ọgbà wọn ríran Olúwa ò ṣe wọn lójú tó bá pẹ́ mi ò sí lẹ́sìn wàhálà ti dé nígbà tó máa di ọjọ́ kẹrin tí mo lé wọn lọ ọlọ́lá lòun mọ bó ṣe ń ṣe rárá church Sunday àná kò lè wá then àwọn tí mo tún rí náà mọ̀ náà àwọn méjì yìí ni o so mo ti ṣiṣẹ́ lé wọn lórí wọ́n tí mi ò bá wá ríran kọ́ tá a ríran kọ́ wọ́n dà náà wà tó olùṣọ́ tó jáde o òun adẹ̀tí ní lọ́fíìsì olùṣọ́ ó di àgbò when you look at first John 13 from verse 10 to 14 ó ní àwọn aláfi fún láti mọ ìjìnlẹ̀ tí ó ní àwọn kan wà tí mo fún un bẹ́ẹ̀ kò sí nǹkan tí àwọn adé ń wá kiri ẹni ìtàn ní ẹ̀dùn yẹ kó jẹ́
Alaafin. Then although ó lè rí mú jẹ́ o ṣe bí Alaafin Ọ̀ọ̀ni tó wà ń bẹ̀ yín sìn tíṣà ló yẹ kó jẹ́ ẹ̀ tí àwọn Tinubu gbé fún torí master planner ni Ọ̀ọ̀ni tó wà ń bẹ̀ yìí Ọ̀ọ̀ni lè plan ní 2+4 Ọ̀ọ̀ni tó wà ń bẹ̀ yìí lè yọ ẹyin nídìí àkùkọ kó ní ìdí àbùkù lákùkọ lóyìn ó ní baba ńlá agbárígòjì ó láìkó owó ju Tunisia lọ ó dẹ̀ láìkó owó ju Freetown òun ló yẹ kó máa pè ní gbogbo rẹ̀ ṣe rí nǹkan tẹ́mi try láti sọ fún mi ká má digress wọ́n ti bà ojú Yorùbá jẹ́ ó bójú Yorùbá jẹ́ àti ṣe nǹkan ìtùfù mo rántí ní 1983 obìnrin ẹyọ kan ló dúró sọ́nà ní òkè igbó táwọn tírélà sójà tò tẹ̀léra wọn ó dẹ̀ darí wọn sínú igbó dọ̀la wọn rí wọn sí ọ̀bọ̀ṣọ̀ dẹ́ nígbà yẹn ní ìlú pẹ́lú pọ̀ gbé àgbáyé wá ó fẹ́ mú ìyọ̀wọ́ nú ìgbín lẹ́nu òní jẹ́ èèyàn mọ́ wọ́n tẹ owó ẹ̀ sílẹ̀ wọ́n gbé àgbáyé wá lé lórí wọ́n sì náà sí. ṣé nígbà tí mo tọ́lúwa fi hàn mí bí pé ẹ̀ẹ̀mejì ní gọ́fúnà Ondo State máa kú pẹ̀lú ìkan ìtùfù tóun àti Ọbásanjọ́ ṣe Àgàgù ó wà ní òwe yẹn pé ẹ̀ẹ̀mejì ló máa kú pé àwọn fọ́dẹ̀ ṣì máa bá lọ lè ní ìjà pẹ̀lú òkú ẹ̀. ẹ jọ sá ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ Aláàfin lẹ̀ àti ìlàláàfin. ẹ ṣé bàbá. àti ìlàláàfin lórí bí wọ́n ṣe bó ṣe ń kọ́ information dé mi ò kúrò ní gbòǹbì yìí mi ò kúrò lọ sí Àbújá nínú Àbújá ló ti fẹ́ jẹ Àbújá ló ti nídìí ẹ̀ tó bá jẹ́ Aláàfin gidi tó gbèlú rí torí ẹ̀ pé bó ṣe wọlé straight ọ̀rọ̀ Àgbẹ̀kọ̀yà ló yẹ ká face kó máa recruit lọ́pọ̀ kan díyàwó ẹ̀ fi sẹ́nu ó ní Ọ̀yọ́ for Christ ṣé fọ́tò Christ sí àwọn tẹlifíṣàn pẹ́kiri yẹn tó fi àti fíìmù ṣé Christ ti pupa àbí ti dúdú tí Putin sọ fún wa ṣé ọ̀rọ̀ Christ là ń sọ ní táìmù yìí ó ṣe wá wo abániyán àti kété tó fẹ́ jọ Aláàfin tó lọ tó kú sórí obìnrin ìyẹn bọ́bìnrin sùn títí gbogbo abẹ́ yọ ibi ọwọ́ mọ́tò yá wọ́n bá kéèkì ẹ̀wọ́ náà àfin ṣẹ́rí èmi ò mọ bẹ́ẹ̀ ṣe ń ṣe nǹkan tí ń ṣá bàbá tẹ bá ń bèrè àwọn question wọn yẹ máa bàlú jíjẹ olú àwọn ọba tó jẹ káàkiri olú ọba ti fọ àwọn agbénipa olú àwọn tó bá sanjọba fi jọba ń sìnkí wọn ti mọ rí ọba tó gbà tó fẹ́ jọba yìí níbẹ̀rẹ̀ ó mọ yà àwọn afọbajẹ tó ti kú dànù wọ́n dẹ̀ ṣe kú lọ ṣe bọ́n fúra ẹ̀ ògbé Láàfin sí kó lọ sún fẹ́ nígbà tó tún fẹ́ ṣe tó tún fẹ́ bọ̀ fún tó ń jẹ Aláàfin tán ẹ̀mí fi jáde hàn mí níta gbọ̀ngbọ̀n bẹ̀yẹn ajá tó ń fi bọ̀ fún yẹn ti kú mọ́tò débẹ̀ Aláàfin ní kò máa ṣe bẹ́ẹ̀ kò ju bí ọ̀sẹ̀ mẹ́rin sí márùn ló lù bàbá ó ní kó lù pa wọ́n lù pa ká máa wọ́n tó máa pè ní ká máa wọ́n bó ṣe lọ. bàbá nínú prediction ìwé tó wà lọ́wọ́ wa yìí ẹ sọ̀rọ̀ nípa Barcelona Liverpool gbogbo wọ́n ti prediction yìí ti come to pass. Inú mi dùn púpọ̀ and a gbàdúrà pé ojú àdàbà yóò ní fọ́. no wọ́n ní ó ní page 471. page 471. yes ó ní Barcelona if injury did not rock their boat in March and April, Real Madrid will be second, while Barcelona will be first. Then for English, Liverpool will pick up the trophy. Yes, sir. It comes to pass. Yes, sir. We thank God so much because ohun tó Ọlọ́run bá ti sọ kò lè ṣaláìṣẹ and a fi àkókò ètò gbàdúrà fún yín bàbá ojú àdàbà yín ò ní fọ́ bí ẹ ti ń ṣe ojú àdàbà tó ń sọ yìí ojú àdàbà ẹ̀mí yín ni mo ń sọ. tí mo fi wà bẹ́ alábẹ́ tí mo fi wo òdí onídìí kiri ó máa fọ́ àti ẹ̀tún ní scale
so ẹ jẹ́ kí n máa wo ìdojúkọ pé kí n máa wo Jésù aláṣeyọrí ìgbàgbọ́ wa nítorí pé sọ́nù first John yẹn ó ní nǹkan mẹ́ta ló máa ń jẹ́rìí nǹkan tó ń ṣe mẹ́ta bẹ́ẹ̀ ni sẹ́ka jáde nǹkan mẹ́ta ni o yeah first five yeah yes kì í ṣe pẹ̀lú omi nìkan bí kò ṣe pẹ̀lú omi àti ẹ̀jẹ̀ ẹ̀mí sì ní jẹ́rìí nítorí òtítọ́ ni ẹ̀jẹ̀ àwọn mẹ́ta wọ̀nyí sì jẹ́ sí ọ̀kan àwọn mẹ́ta ni ó ń jẹ́rìí ní ọ̀rọ̀ bàbá ọ̀rọ̀ àti ẹ̀mí àwọn mẹ́ta sì jà sí ọ̀kan àwọn mẹ́ta ni ó jẹ́rìí ní ayé ẹ̀mí àti omi àti ẹ̀jẹ̀ àwọn mẹ́ta yìí sì fi ohùn ṣọ̀kan bí a bá sì gba ẹ̀rí ènìyàn ẹ̀rí Ọlọ́run tóbi ju èyí lọ nítorí ẹ̀rí Ọlọ́run ni èyí pé ó ti jẹ́rìí ní ti ọmọ rẹ̀. Then ọ̀dẹ̀ tó wá parí ẹ̀ ní first John 2 17 to 21 celebrating there. Ayé sì lọ ẹ má ṣe fẹ́ràn ayé tàbí orí nǹkan tó máa bẹ̀ mí nìyẹn pé kí n jọ ẹ má ṣe fẹ́ràn ayé má fọ̀sùn jọ má fẹ́ràn ayé má kojú wa gùn jọ má ra Lamborghini má jẹ́ kẹ́nìkan ti fi Lexus táyé lọ́rẹ̀ má dẹ̀ tún lọ máa sunṣẹ́ láti má lọ fẹ́ lọ wẹ̀ níbi táwọn ọmọ ráìsà tó ti ń wẹ̀ ní swimming pool. Bẹ́ẹ̀ kẹ́ máa fi máa yé ìfẹ́ tí a kò sí nínú rẹ̀ ìfẹ́ gbogbo tí ń bẹ ní ayé ìfẹ́kúfẹ́ ara ìfẹ́kúfẹ́ ojú ìríra ayé kì í ṣe ti bàbá bí kò ṣe ti ayé sì ń kọjá lọ àti ìfẹ́kúfẹ́ rẹ̀ ṣùgbọ́n ẹni tí ó bá ṣe ìfẹ́ Ọlọ́run ni yóò dùn láéláé. Ó lè tún sọ ní John 17 gbogbo ẹ̀ ló ti parí from verse 1 to 10. 6 to 10. Then that is only when John 2, 21, 22, 23. Ó ní Jésù fẹ́ kó sọ̀rọ̀ èèyàn létí òun nítorí pé ó mọ tí ènìyàn jẹ́ ó dẹ̀ mọ nǹkan tó wà. Then nǹkan tó ń kọ́rọ́ mi yìí kẹ̀rẹ́ ojoojúmọ́ ló ń diminish because ó sọ ní Mark 5. Mark 5, 21, 22, 23. Then Mark 4 again láti verse 20. Ó ní nígbà tí obìnrin yẹn ti káàkiri gbogbo àgbáyé tí àwọn èèyàn rí ìsun ẹ̀jẹ̀ yẹn dá dúró ní Jésù wá ṣe kí ni tó di etí aṣọ Jésù tí gbogbo ẹ̀ lọ. Jésù wá sọ pé agbára tí ẹnìkan ti dìbò mú agbára ti jáde lára nǹkan tá a ṣe lánàá àti lè ṣe lè dẹ̀ ká máa gẹ́sì rẹ̀ torí ìjọba ọ̀run kù sí ẹ̀tẹ̀ kó má dẹ̀ bọ́ lọ́wọ́ wa torí ẹni tó ń lọ yìí sọ fún wa wípé ní John 17:6 yes èmi ti fi orúkọ rẹ hàn fún àwọn ènìyàn tí ìwọ ti fi fún mi láti inú ayé yìí wá tìrẹ ni wọ́n tí ó jẹ́rìí rẹ̀ wọ́n sì ti fi wọ́n fún mi wọ́n sì ti pa ọ̀rọ̀ rẹ mọ́ nísinsìnyí wọ́n mọ̀ pé ohunkóhun gbogbo tí ìwọ ti fi fún mi láti ọwọ́ rẹ wá ni nítorí ọ̀rọ̀ tí ìwọ fi fún mi èmi ti fi fún wọn wọ́n sì ti gbà wọ́n sì ti mọ̀ nítòótọ́ pé lọ́dọ̀ rẹ ni mo ti jáde wá wọ́n sì gbàgbọ́ pé ìwọ ni o rán mi èmi gbàdúrà fún wọn èmi kò gbàdúrà fún aráyé ṣùgbọ́n fún àwọn tí ìwọ ti fi fún mi nítorí tirẹ̀ ni wọ́n ṣe tirẹ̀ ṣáà ní gbogbo ohun tí ń ṣe tèmi àti tirẹ̀ sì ní gbogbo tí ń ṣe tèmi àti sí ti tẹni lògbó sì ti wà fún èmi kò sí ní ayé mọ́ ṣùgbọ́n àwọn wọ̀nyí ń bẹ ní ayé. Thank you very much, sir. A máa kí a tún máa ṣe bó ṣe wà a máa fi eléyìí ṣe lọ. Mo fẹ́ kí ẹ sọ gbólóhùn ọ̀rọ̀ kan fún àwọn ọmọ Yorùbá pátápátá lórí ìjọba tó ń lọ lọ́wọ́ àti ilẹ̀ Yorùbá tí à ń lọ ní ṣókí. Tẹ́ bá wo Daily Times tẹ́ bá lọ wo internet Tinubu ní Nigeria is gone one. He was nobody then. Ó nígbà tó ń káàkiri gbogbo ilẹ̀ Nàìjíríà ó rán rí pé oríṣiríṣi èdè ni wá. Ohun yìí náà ló máa dá wa padà sí United States of Nigeria. Tí Yorùbá máa ráyè lọ tí Ìgbò máa ráyè lọ tí Tífí máa ráyè lọ
tí bíbí o máa ráyè lọ kólúkúlùkù lọ lo nǹkan tó bá wà nílẹ̀ wọn. eléyìí tá a sì ń ṣe ń sìn bẹ́ẹ̀ ni pé à ń báṣẹ́wó sùn ní tá a ń sanwó fún. nítorí pé nígbà tí gúlọ́jù rẹ̀ tí Àtíkù gbàgbó tí l'Àbújá bíi pé Àtíkù báṣẹ́wó sùn tẹ́lẹ̀ gbà tó wà custom. àwọn aṣẹ́wó Àbújá sọ pé káwọn èèyàn wá bá wọn sùn for 1 week free kí torí tí Àtíkù bá wọlé iṣẹ́ wọn agbẹ́pẹ́lí. ẹ wò ló iṣẹ́. bàbá ẹ ṣe. nígbà tí ó mọ question burúkú nígbà tó tún sọ yẹn tán kẹjú wá wo omi tó rọ̀ já sí o kí Yorùbá má nìkan tí a bá ti tún bẹ̀rẹ̀ Rivers Basin Authority àti ń padà lọ sọ́wọ́ Awólọ́wọ̀ bí mo ṣe jáde tó. ti local government chairman tá ń bá lọ lọ́wọ́ àti ń padà lọ. ipò ojú mi jojú olóòfẹ́ tó bá bẹ̀rẹ̀. nítorí pé olúkúlùkù ló máa di agbádá bàbá ẹ̀ mọ́tò bí dáná lọ nítorí pé ó máa wíìkì sẹ́ńtà ká tó lọ. a máa ní state police county police everything police then ká lọ máa gbáradì Àgbẹ̀kọ̀yà ò gbúdọ̀ kú OPC ò gbúdọ̀ kú then Àmọ̀tẹ́kùn pàápàá kún jáde síta but àánú àwọn Àmọ̀tẹ́kùn ṣe mí nínú wọn ṣe gbowó lẹ́yìn nítorí by now ṣe ló yẹ kí every state kó ní standing army 2,000 gbogbo àwọn gómìnà Yorùbá tó ti ṣe pátápátá kó lọ fokùn sí wọn lọ́rùn bí a tún lè rí lára security vote títí tí Ọbásanjọ́ fún wọn ní táìmù yẹn lẹ́nu ọjọ́ mẹ́ta ìbọn bẹ̀rẹ̀ sí rẹ́rìn wọ́n ní Ọbásanjọ́ ní ká máa múra pé ogun ń bọ̀ òyìn lẹ́nu Ọbásanjọ́ lẹ́nu ẹ̀ jọ́rọ̀ nìyẹn ṣá ọmọ ẹ̀ mélòó ló fẹ́ líìdì wọ́ yẹn ṣé àwọn tí a ti jẹ fún tí gbogbo ìtìrún abẹ́ wa ti rí dànù kò sí wáńsì tó rántí wọn pátá àfàwọn obìnrin tó wà láàrin wáńsì tó ti ń dírẹ́sì dáadáa tó ń ṣe make up tó ń fi ẹ̀gbẹ́ kojú gbogbo ẹ̀mí ọkùnrin ó ti wọ fálì tó bá rọkùn tó bá dé church yìí sọ lè bọkùnrin mọ́ ogun kò ti ká wọn mọ́lé bẹ́ẹ̀ni pa wà ní seminary because even lálẹ́ pàápàá ó jẹ́ pé káwọn obìnrin tó kù mọ́ nǹkan tó wà lábẹ́ ọkọ wọn kò tiẹ̀ lé nǹkan tó wà lábẹ́ ọkùnrin pàápàá ti ní ròrí ó ti ròrí kí àwọn ọmọ Yorùbá ó ní kò sóhun tó le tí kì í rọ̀ ìgbẹ̀yìn wa dára then Psalm 30 ó ní bí ẹkún pẹ́ di alẹ́ kan ayọ̀ ń bọ̀ lọ́wọ́ a máa rí kí Ìgbòho má mi kàn kí bàbá Akíntóyè kó lówà kó jọ kó fi ìgbà yìí kó fi rọ̀ lọ́rùn nǹkan táwọn lọ́wọ́ ò rí gbà Tinubu gbà á nǹkan tí bá ìmọ́dù ò rí gbà Tinubu gbà á kọ́lọ́run ọ̀gá ògo jọ kó ṣe nírọ̀rùn fún bàbá Akíntóyè lẹ́yìn kí ọmọ yẹn kéré ọmọ kan tó kù tí Olúwa bí sílẹ̀ Yorùbá Ìgbòho ká má ṣe kíni ká má ṣe wádìí ojú ẹ̀ because òun ni Martin Luther ti wá òun ni Gideon ti wá Martin Luther sọ̀rọ̀ ó ní I have a dream Ìgbòho has a dream Marcus has a dream all Yorùbá has a dream Baba Akíntóyè has a larger dream Koiki has a big dream I need to be actualized in Jesus' name. Amen. ṣùgbọ́n ọjọ́ táwọn Fúlàní bá rò pé wọ́n fẹ́ jà wọ́n máa tẹ́ o wọ́n máa tẹ́ o when you look at the book of Joshua 5 Joshua 10 ó ní bàtà àwọn ọba mẹ́tẹ̀ẹ̀ta dìtẹ̀ ó ní ìyìn bẹ̀rẹ̀ sí í jábọ́ kólúwa pẹ̀tù sí gbogbo wa nínú o àwọn agbẹ́nipa kan lọ sinmi ó ní àgbéraga ẹ lọ ṣọ́ra yín àgbéraga ẹ lọ ṣọ́ra òjò ẹ̀san kò ní gbé sókè yóò rọ̀ ọ̀rọ̀ Ọlọ́run dà bí òwe o Ọlọ́run á máa ṣàbò lórí Nàìjíríà àní rìn síbi ikú then gbogbo Nàìjíríà Benue Kogi everybody Olúwa dè ló mú then ìbá dá kí gbogbo wa get ready torí ó ṣàlàyé fún wa lọ́jọ́ ìpè tá a bá rẹ́nikẹ́ni láàrin wa tí ò tiẹ̀ tí ní ìbọn
tí ò ní anything kó lọ ṣe kí ni kó lọ ra tasẹ̀ kó ra kó ta nǹkan tó ní kó ṣe kí ni kó fi ra nǹkan tí ó ní fún ṣe wà. Luke 22. That's Luke 22, 36.